Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ́ bá ti ń wò mí. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ́ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré My Ribs produced by Michael Sofowora tá a mọ̀ sí Nicky Money. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Àdí àwọn wo ni òṣèré tó ṣe eré yìí? Àwọn tó ṣe eré yìí ni àwọn èèyàn bíi Zainab Bakare, Irewole Olaniyan, Michael Sofowora, Habeeb Alagbe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tèmi, nínú eré yìí, kí làwọn nǹkan tẹ́ máa rí kọ́ nínú eré yìí? Nínú àwòrán tó wà níwájú mi, ẹ wo Michael àti Alagbe tó jẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n láti ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ títí wọ́n fi ṣetán ní yunifásítì tí oníkálukú fi pínyà. Ẹ wá wò ìgbà tí wọ́n pàdé, táwọn méjèèjì pàdé tó jẹ́ pé Michael ṣèdé láti òkè òkun tí ọ̀rẹ́ Alagbe náà tóun wá gbé láti ibi tó wà. Ẹ wo ibi tán ti pàdé tí Michael ti ń sọ story nǹkan tí girlfriend ẹ̀ ṣe fún, bó ṣe gbà, bó ṣe ná owó ẹ̀ ní ìnákúnàá. Michael wá sọ fún un pé kó ṣe ìrànlọ́wọ́ kan fún un, kó gbé òun lọ sí ilé ìtura, kóun lọ wà ńbẹ̀ fún ọ̀sẹ̀ mẹ́ta. Àmọ́ ṣá, Alagbe wá sọ fún un pé rárá, níwọ̀n tó jẹ́ pé ọ̀rẹ́ mi láti ilẹ̀, mo ṣe máa gbé ẹ lọ sí ilé ìtura. Wá lo gbogbo ọ̀sẹ̀ tó bá fẹ́ lò ní ilé mi, jẹ́ kí n bá ìyàwó mi sọ̀rọ̀. Ó pé ìyàwó ẹ̀ ní pé kò sí wàhálà. Ẹ wo ìgbà tí Alagbe gbé ọ̀rẹ́ Michael wálé láti wá máa gbé pẹ̀lú ìyàwó ẹ̀. Ta ni ìyàwó ẹ̀ nínú eré yìí? Irewole Olaniyan, òun ni ìyàwó Alagbe nínú eré yìí. Ẹ wo ibi tí ìyàwó ẹ̀ ti welcome ọ̀rẹ́ ẹ̀. Nígbà tí ó di ọjọ́ kìíní ọjọ́ kejì, meanwhile, Alagbe jẹ́ ọkùnrin tí ó wà responsible, ṣùgbọ́n ìyàwó ẹ̀ ló ń take gbogbo responsibility inú ilé. Torí oúnjẹ, aṣọ, omi, gbogbo nǹkan tó ń wọ̀, ìyàwó ẹ̀ ló ń ṣe. Àmọ́ níwọ̀n ìgbà tí ìyàwó ẹ̀ bá ti lè bọ́ta lọ síbi iṣẹ́, òwò ṣìná ni ọkọ mú ní òkúnkúndùn. Ẹ wo ibi tí ìyàwó ẹ̀ ti múra tó ti lọ ibi iṣẹ́ pé okay o, jẹ́ a wá ti ajé èní lọ o. Kí ló yẹ kí ọkọ ṣe? Ó yẹ kóun náà wá iṣẹ́ tó máa ṣe ni. Ó bọ́ síta, ó lọ bá obìnrin míì. Ta ni ó lọ bá? Ó lọ bá Zainab Bakare. Ẹ wo ibi tó ti ń bá Zainab Bakare sọ̀rọ̀ pé òun nífẹ̀ẹ́, òun fẹ́ kọ́n jọ máa gbé. Tí ìyẹn wá sọ fún pé níwọ̀n tó jẹ́ pé o ti marry, níbo lo fẹ́ fi ìyàwó ẹ sí? Wọ́n á sọ fún pé kó má worry nípa ìyàwó òun, pé ìyàwó òun fẹ́ rìnrìn àjò ọ̀sẹ̀ méjì, pé nínú ọ̀sẹ̀ yẹn wípé kó kó ẹrù wálé kó wá lo ọ̀sẹ̀ kan. Meanwhile, ìyàwó ẹ̀ òun ló ń feed ọkọ ò. Ọkọ ò ní 5 naira, àmọ́ ó sì ráyè láti máa kó obìnrin. Ẹ wo ibi tí ìyàwó Alagbe ti sọ fún, which is Irewole, tó ti sọ fún Alagbe àti ọ̀rẹ́ ẹ̀ pé òun ti fẹ́ travel, òun fẹ́ lo ọ̀sẹ̀ méjì ní Abuja, pé ilé iṣẹ́ ló rán òun lọ láti lọ ṣe aṣojú wọn ní Abuja. Ẹ wo ibi tí ọkọ ẹ̀ ti bá gbẹ́rù, tó kí ọkọ ẹ̀, tó kí ọ̀rẹ́ ọkọ ẹ̀ pé ó dàbọ̀. Kò pẹ́, kò tí ì wọ wákàtí kan tí ọkọ gbé àlè wá sílé pé kó wá máa lo ọ̀sẹ̀ kan ní ilé òun. Ẹ wo ibi tí ọ̀rẹ́ àti Alagbe àti girlfriend tí gbogbo wọn tán ti ń gist. Kò pẹ́ náà ni ìyàwó wọlé. Ọlọ́run tó wá bá ṣe ni pé ọ̀rẹ́ ọkọ ẹ̀ ló wá cover up fún Alagbe tí ìyàwó ẹ̀ ò fi mọ̀ pé girlfriend ọkọ òun ni. Ẹ̀yin tèmi, fẹ́ kẹ́ máa bá mi lọ bí mo ṣe ń sọ story yìí fún yín. Eré yìí wà interesting. Ó wá sọ fún girlfriend ẹ̀ wípé kó stay sí ọ̀dọ̀ ọ̀rẹ́ òun fún 1 week, kó máa play along. Ẹ wo ibi tí wọ́n ti play along. Meanwhile, girlfriend ẹ̀ yìí, òun gan, ó ti wá já, ó ti rí pé bọ̀bọ́ yìí fẹ́ lo òun nínú ilé yìí. Ó fẹ́ máa bá òun ní nǹkan pọ̀ ní ilé tó jẹ́ pé ìyàwó ẹ̀ tún wà ńbẹ̀. Ó wá ní pé kò ṣeé ṣe tí
girlfriend tó gbé wá nìyẹn tí ẹ ṣe switch sí ọ̀rẹ́ ẹ̀ nìyẹn, nìyẹn bá switch sí Michael. Òun àti Michael wọ́n á bẹ̀ sí fẹ́ra wọn. Ọbí tí àwọn méjèèjì ti ń gbéra wọn jáde, tán ti ṣeré ìfẹ́, tó jẹ́ pé inú ìyàwó Alàgbé gan, inú ẹ̀ wá dùn. Àmọ́ ní gbogbo ìgbà tí Alàgbé bá ti ń rí Michael àti girlfriend ẹ̀, which is Zainab, pé wọ́n ṣe eré àbí wọ́n ń ṣàwọn eré ìfẹ́, inú máa ń bí, ó máa ń kanra. Ọbí tí ìyàwó ẹ̀ ti sọ fún pé kí ló ṣẹlẹ̀? Adult làwọn méjèèjì now. Àdé ọ̀rẹ́ ẹ̀, girlfriend ọ̀rẹ́ ẹ̀, why tí ó ṣe máa kanra mọ́ wọn? Ìyàwó ẹ̀ ṣá máa sọ̀rọ̀ sí i. Ẹ wá wo ibi tí Alàgbé ti lọ bá Zainab nínú kitchen wípé kó jọ kó dáríjì òun fún nǹkan tó ń ṣe. Ìyẹn ṣá sọ fún pé kó ṣẹ òun, pé kó má worry. Ó wá ní but ó ti ń plan náà pẹ̀lú ọ̀rẹ́ òun yẹn, wá ní ṣe bí nǹkan tó fẹ́ nìyẹn, pé kó má worry, pé kó máa lọ. Ó dẹ̀ jẹ́ pé ìyàwó ẹ̀ bọ́ ta. Ẹ wá wo ibi tí Alàgbé tó ti wá kan lẹ̀kùnlé àwọn ọ̀rẹ́ ẹ̀ lórí pé why tán wá ń pariwo nínú ilé torí pé wọ́n ń ṣeré ipá àbí wọ́n ń bára wọn ní nǹkan pọ̀. Tí wọ́n sọ fún pé kí ló kàn, pé kó lọ fèsì ìyàwó ẹ̀ tó ṣà ń kanra wípé kó má ṣòṣì nínú ilé ẹ mọ̀, as in ìtara pé ó ń bá girlfriend òun ní nǹkan pọ̀ ló ń ṣe. And then meanwhile, Ọlọ́run wá lo Alàgbé fún ọ̀rẹ́ Michael láti bá Zainab pàdé. Cause Michael, ìyàwó ẹ̀ ti, girlfriend ẹ̀ ti disappoint ẹ̀ nígbà tí ẹ̀ fi dé láti abroad, ó ka mọ́ ọkùnrin níbi tí wọ́n ti ní nǹkan papọ̀. So ìyẹn ti break heart ẹ̀ láti ìgbà ìyẹn wá ní girlfriend. So girlfriend tí Alàgbé tó gbé wálé pé òun fẹ́ fi replace ìyàwó nígbà tí àwọn bá travel, òun ni Ọlọ́run wá lò tí Michael wá fall in love pẹ̀lú ẹ̀. Táwọn méjèèjì wọ́n á fẹ́ra wọn. Ẹ wá wo ìgbà tí Alàgbé àti ìyàwó ẹ̀ tán jáde, ìgbà tí wọ́n á padà dé, wọ́n bá Michael àti Zainab níbi tí wọ́n ti massage ara wọn, inú bí, ó bínú wọlé sọ̀rọ̀. Ìyàwó ẹ̀ wá sọ pé kí ló ṣẹlẹ̀? Pé kí ló fa gbogbo kíní? Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ máa bá mi kálọ nínú eré yìí. Kí ló wá ṣẹlẹ̀? Kí wá ní final tó wá ṣẹlẹ̀ nínú eré yìí? Ẹ wá wo ibi tí Alàgbé tó sì rí pé ojú òun gba gbogbo nǹkan tí àwọn people yìí ń ṣe. Ó dẹ̀ sọ pé ìyàwó òun ò sí nílé, ìyàwó òun ti jáde, ló bá lọ bá wọn. Ó wá sọ̀rọ̀ sí you bí mi wípé ajá ni ẹ́, aṣẹ́wó ni ẹ́, o ò lójú tì, o mọ̀ àwọn ọ̀rọ̀ tí ò dáa ṣá sọ sí. Ẹ wá wo ibi tí Michael àti ọ̀rẹ́ Alàgbé tí àwọn méjèèjì tán ti ń jà. Girl yẹn ṣá wá try láti là wọ́n. Ibi tó ti try láti là wọ́n ni ìyàwó Alàgbé bá dé. Ibi tí ẹ ti wá sọ sí pé so láti bí ọ̀sẹ̀ kan ní gbogbo wọn ti mú òun ní ọ̀dẹ̀, tó jẹ́ pé wọ́n tí ọkọ ń parọ́ fún òun pé girlfriend yẹn, pé girlfriend ọ̀rẹ́ òun ni. Meanwhile, side chicken tó gbé wá sílé. Ibi tí ìyàwó ti wá sọ gbogbo ọ̀rọ̀ kò gbá kò gbé sí ọkọ ẹ̀ wípé òun lòún bọ̀, pé still náà ní guts láti gbé obìnrin míì wá sínú ilé, pé kó páàkì ẹrù ẹ̀, ó yá lè bọ́ta. So gbogbo wọn ṣá wá bọ́ta, Michael náà bọ́ta, girlfriend ẹ̀ bọ́ta, gbogbo wọn wá bọ́ta, wọ́n páàkì ẹrù wọn kúrò nílé. Ẹ̀yin tèmi, kí ló wá ṣẹlẹ̀ next? Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé Michael àti Bákàrè, àwọn méjèèjì wọ́n wá bá eré ìfẹ́ wọn lọ síwájú. Jẹ́ pé ibi tí Michael wá gbé Zainab wá sí site ẹ̀ pé kó wá wò. So àwọn méjèèjì wọ́n wá padà fẹ́ra wọn. Ẹ̀yin tèmi, mo fẹ́ kí ẹ lọ wo eré yìí. Eré yìí ó wà interesting, ó funny, ó dẹ̀ tún kọ́ wa ní ọgbọ́n ọ̀nà kan àti òmíràn la máa fi rí ẹ̀kọ́ tá máa kọ́ nínú eré yìí. Ẹ̀yin tèmi, ẹ má gbàgbé láti bá mi share, láti bá mi like, comment and subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.